Orúkọ mi ni Olóyè Waheed Muraina tí mo jẹ́ àgbà Akin Baṣọ̀run ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹlẹ́sìn Mùsùlùmí, mo kí gbogbo ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì torí ẹni tí ọdún bá bá láyé, gbogbo wa náà ni ọlọ́dún, wípé a kú ọdún, a kú ìyèdún, àṣèyí ṣàmọ́dún. Ọlọ́run ò ní ṣe léyìí ní ọdún kan kí ó ta máa lò nílé ayé. Àìmọye ọdún Ọlọ́run Lédùmarè á fi fún wa láti lò nílé ayé. Lágbára Ọlọ́run, mo kí bàbá wa pírẹsidẹ́ǹtì wa ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu àtọwọn gọ́vùnà wọn àtọwọn kọmíṣánná wọn títí lọ délé ìgbìmọ̀ aṣòfin tàgbà àti ilé ìgbìmọ̀ aṣòfin kékeré káàkiri gbogbo àwọn gọ́vùnà wa pé àṣeyíṣẹ́ míì hùn. Pàtàkì jùlọ ọdún iléyá ni wípé bàbá wa tó ṣèlérí tó múṣẹ nínú àlùkùránì, bàbá wa Ibrahim, nígbà tí ojú ọmọ pọ́n, ó ṣèlérí fún Ọlọ́run wípé tó bá fún òun lọ́mọ, tọmọ náà bá dàgbà, òun á fi ṣe ìrúbọ fún Ọlọ́run. Ẹ mọ̀ pé kò sí nǹkan tí èèyàn kò lè sọ nígbà tí ojú ọmọ bá ń pọ́n, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run pèsè fún, Ọlọ́run padà rán létí, ó mú ìlérí náà ṣẹ. Pàtàkì jùlọ ìlérí tó múṣẹ náà ni gbogbo wa náà fi wá ń sọ pé à ń ṣọdún iléyá yìí. Kí ni nǹkan tó múṣẹ? Nígbà tí Ọlọ́run ní ṣé kò gbàgbé pé àdéhùn tó sọ nígbà tó ojú ọmọ ń pọ́n, ó dẹ̀ sọ pé òun ò gbàgbé, ó dẹ̀ múṣẹ. Ọlọ́run fi ẹran àgbò ló fi rọ́pò fún. Mo rò pé gbogbo wa náà la mọ ìtàn yìí. Àdéhùn ṣe pàtàkì. Olóṣèlú tó bá kàmpé fún aráàlú, gbogbo ohun tó bá náà fẹ́ ṣe, bí ò bá lè ṣe tán, ó yẹ ká rí pa díẹ̀ lára ohun tó sọ, torí pé àdéhùn ó ṣe pàtàkì. Àdéhùn ṣe pàtàkì láàárín ìlú, láàárín ẹgbẹ́, láàárín àwùjọ, kí àwa aráàlú náà, àdéhùn tiwa náà ni fún ìjọba pé a máa ṣàtìlẹ́yìn fún wọn, a máa sanwó orí, a dẹ̀ máa bá wọn fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú. Káràlú náà ṣe ojúṣe ẹ̀ fún ìjọba, kí àwọn ìjọba náà ṣojú wọn fún, kọ́wọn tìjọba náà ṣe ojúṣe wọn fún aráàlú. Àdéhùn ṣe pàtàkì. Bàbá wa Ibrahim, ó ṣàdéhùn pẹ̀lú Ọlọ́run Elédùmarè, ó dẹ̀ múṣẹ. Àdéhùn ṣe pàtàkì. Ọlọ́run á ran gbogbo ẹ̀yin ìjọba wa lọ́wọ́. Ẹ lè máa mú àdéhùn tẹ́ bá ṣe, ẹ lè máa múṣẹ fún aráàlú. Mo tó ń fàkókò yìí kí bàbá wa Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì, olórí ọba aládé, kábíyèsí o, torí gbogbo Ilé Ifẹ̀ ó ti kún. Èní ni wọ́n ń ṣe ọdún Ifá òkè Ìtàṣẹ lókè nílé Ifẹ̀. Gbogbo Ilé Ifẹ̀ ti kún. Ọlọ́run ò ní ṣe léyìí ní àṣemọ́. Ọ̀wọ́n onílẹ̀ á gbé gbogbo wa lágbára Ọlọ́run. A ò ní dààmú, wàhálà dààmú ò ní dé bẹ́ẹ̀ nìkankan nínú wa. Mo kí bàbá wa takuntakun, kábíyèsí Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì, pé wọ́n kú àgbà, wọ́n kú sùúrù. Ọ̀pá tẹ fi ń da ilẹ̀ Yorùbá, tẹ fi ń darí wa nílẹ̀ Yorùbá ní gbogbo Áfíríkà kò ní ṣẹ́, torí iṣẹ́ wọn ní oṣù kárẹ̀pẹ̀tẹ̀ kò rẹrù àgbà. Ìgbà tẹ ti dépò wọn baba ńlá yín, òun lèkú ti ń ké bí eku, lẹyẹ ti ń ké bí ẹyẹ. Ọmọ ènìyàn náà kò ṣaláì fọhùn bọ́mọ ènìyàn. Lágbára Ọlọ́run, àṣẹ kò ní kú mọ́ yín lọ́wọ́ òun, àṣẹ kò ní kú mọ́ yín lẹ́nu. Ẹ bá ń lọ báyìí, màmá dé ni. Ẹni bá ní kẹ́ má bọ̀lẹ̀ ò ní dé bá. Mo ṣe kábíyèsí fún Ọba wa Adéyẹyè Ògúnwùsì lẹ́ẹ̀kan sí pé kábíyèsí o, àwọn alálẹ̀ tó ti ń bá yín ṣe, ọ̀hún ní padà lẹ́yìn yín. Mo dẹ̀ kí ọba wa Ọ̀wọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ wípé àkọ́kọ́ ṣe ọdún iléyá wọn láti ìgbà tán ti gorí ìtẹ́ baba ńlá wọn rè. Ení lẹ̀fẹ̀ léyìí kà, lágbára Ọlọ́run. Ẹ ṣàìmọye ọdún láyé, ẹ ṣe 50,
ẹ ṣe 60, ẹ ṣe dórí 100 lágbára ọlọ́run. Àìmọye ọdún lẹ máa ṣe, àlàáfíà pípé òun lẹ fi jẹ ọba nílùú Ọ̀yọ́, àlàáfíà pípé lẹ fi jọba nílẹ̀ Yorùbá lágbára ọlọ́run. Àlàáfíà pípé báyìí lọ́lọ́run máa bá yín. Àlàáfíà pípé náà ọlọ́run kò ní bàjẹ́, ọgbọ́n orí yín kò ní kúrú. Mo ń fi àkókò yìí rọ ọba wa Ọwọ́adé wípé àmọ̀ràn náà ni máa là wọ́n, nítorí pé a ò tó a lè là wọ́n lámọ̀ràn ni. Wọ́n ní ọba tó gbọ́n kò dọ̀gbọ́n, àwọn ìjòyè ẹ̀gbọ́n ni. So tọ́ba kan bá gọ̀, àwọn ìjòyè ẹ̀ náà gọ̀ ni. Ọlọ́gbọ́n ni yín lágbára ọlọ́run. Ọlọ́run á bá yín darí ìlú Ọ̀yọ́, á bá yín darí gbogbo ibi tí agbára ọba yín dé. Àṣẹ kò ní kú mọ́ yín lẹ́nu. Bí inú yín ṣe rí lẹ́yìn ṣe fi fùwà lẹ fi lọ sí Ìwó, ṣe bí ẹ lọ sí Kúta, a rí bí ọba wa Olókùta ṣe gbà yín lálejò. Ẹ lọ sí ìlú Ìwó, ohun tí ọba Olúwo Rashidi Olúwo ọ̀rọ̀ tó sọ ó kù díẹ̀ káàtó, torí ìtẹ́ Aláàfin ìtẹ́ ọba ńlá ni nílẹ̀ Yorùbá. Tá bá mú Ọọ̀ni Ilé Ifẹ̀, Aláàfin ló tún tẹ̀lé. Ó tàbùkù bá ilẹ̀ Yorùbá lápapọ̀ láti ní kí ọba Rashidi Olúwo máa sọ lẹ́nu wípé òun náà fẹ́ di Aláàfin Ìwó. Ìjókòó lẹ́wà, a kì í jọba ká lójó. Ọ̀rọ̀ tí Rashidi sọ yẹn ó pọ̀ ju ẹnu ẹ̀ lọ. Èmi ò dẹ̀ rí ọba Rashidi Olúwo, mi ò rí bá wí, torí Odùfá tó dá ilẹ̀ Ìwó tó tẹ Ìwó dó. Ibì kan wà ńbẹ̀ tán bá kì í, ọba tán bá ṣe tutù ẹ̀ pé, ọba tí ò wọ ìpèbí tán ṣe tutù ẹ̀ pé, tó lòdì sí alálẹ̀, kò jọ míjọ wọ́nranwọ̀nran ló máa ṣe. Ipò Aláàfin ó kọjá ohun tí ẹnìkan lè fẹ́ rí fín. Gbogbo ọba ilẹ̀ Yorùbá tó bá ti tẹ̀síwájú nínú ìwà dáadáa, òun ni ọ̀rẹ́ tèmi àgbà Akin. A ò yan ẹnìkan ní pọ̀ṣìn. Ọwọ́adé ọba wa tuntun tó jẹ lọ́yọ̀ọ́ yìí, ọba wa náà ni, èèyàn wa náà ni. Ìtẹ̀síwájú ìlú Ọ̀yọ́, ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, ìtẹ̀síwájú Ilé Ifẹ̀, gbogbo ẹ̀ ló jẹ wá lógún. Kì í ṣe pé a pọ̀ síbì kan ju bì kan lọ. Tí ọba Rashidi Olúwo tí ò bá jáde láti apologize lọ́wọ́ ọba wa Aláàfin Ọwọ́adé, ó tàbùkù bá Aláàfin láti sọ wípé òun fẹ́ jẹ Aláàfin Olúwo. Láti ìgbà tá a ti gbọ́njú, a ò gbọ́ rí nínú ìtàn, a ò gbọ́ rí nínú àrọ́bá, kò ṣẹlẹ̀ rí. Ẹ̀yin lẹ lọ kí bí ẹni fẹ́ fìyàn pa. Òun ni mo rí ọ̀rọ̀ tí ọba wa Rashidi Olúwo tó sọ. Ó kù díẹ̀ káàtó, ìyẹn pọ̀ ju ẹnu ẹ̀ lọ láti sọ. Àmọ́ kò lè dùn mí, torí àwọn Yorùbá wọ́n ní ọmọdé búroko fojú ẹ̀yìn, òòjọ́ kọ́ lolówéré ń pa ni, òòjọ́ kọ́ ni olówéré ń pa ni. Inú mi dẹ̀ dùn fún nǹkan tí Aláàfin ọba wa Ọwọ́adé, inú mi dùn fún ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu yín pé ẹ pé àwọn aṣojú bàbá wa Ọ̀ọ̀nìrìṣà láti wá kí wọn, láti wá bẹ̀ wọ́n wò. Ẹ fi yẹn pa àwọn ọ̀tá lẹ́nu mọ́ ni lágbára Ọlọ́run. Àárín ẹ̀yin àti
ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé-Ifẹ̀ kò ní dàrú lágbára Ọlọ́run. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ó máa lọ títí láéláé ni. Yorùbá kò kéré nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n èdè kò yédè, èmi lẹ̀gbọ́n ìwọ làbúrò, ọ̀rọ̀ ọ̀tàn tí ò yẹ kí tá ò bá láyé tẹ́nìkan wá torí ìfẹ́ inú ara tiẹ̀, ìfẹ́ owó láti tà wá sóko ẹrú, láti wá máa yí ìtàn yẹn padà, òun ló ń jẹ́ kí ó fẹ́ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n inú mi dùn, àlàáfíà pípé Ọlọ́run á fi fún yín lágbára Ọlọ́run. Okun ara yín ó máa dàgbà sí ni, ọgbọ́n inú yín ó máa dàgbà sí ni. Gbogbo ẹ̀yin babaláwo káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo kí gbogbo yín pé ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ifá Agbọ́nmìrègùn, ọ̀wọ́n tó nílẹ̀ á tì yín lẹ́yìn, ọ̀n ní tì yín lójú lágbára Ọlọ́run. Ewé ló ń bá àṣírí ẹ̀kọ́, àṣírí ẹ̀kọ́ kò ní tú lójú ewé. Àṣírí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, babaláwo, àṣírí yín ò ní tú, àṣírí yín ò ní tú fáráyé mú. Ọdọọdún ni ṣàpọ́nso, ọdọọdún lẹ ó máa wà ó, ẹ ò ní pẹ̀dín lágbára Ọlọ́run. Èmi olóyè Waheed Muraina tí mo jẹ́ Báṣọ̀run Àgbàkin ilẹ̀ Yorùbá, mo kí gbogbo àwa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta wípé a kú ọdún, a kú ìyèdún. Ọdún tó ń bọ̀ á bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣé púpọ̀.